A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Lónìí ti ṣe ọjọ́ ajé Monday ọjọ́ kejìdínlógún nínú oṣù kọkànlá ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká momi tútù káàfin rẹ̀ ń gbẹ, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ilé-iṣẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà, àwọn mà ni wọ́n ti dá ẹ̀bi lu ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè yìí, Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́, lórí bí ìṣàkóso rẹ̀ lásìkò tó ń bẹ lórí àléfà ṣe kọ̀ jálẹ̀ láti ṣe ohun tó tọ́ àtohun tó yẹ. Gẹ́gẹ́ bí ilé-iṣẹ́ ààrẹ lọ́wọ́ báyìí ti sọ̀rọ̀ náà, wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ogun àti wàhálà òun lásìgbò èyí tó ń la orílẹ̀-èdè Nàìjíríà kọjá lọ́wọ́ báyìí tó fi mọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan èyí tó jẹ́ ipò ti yẹ̀ gẹ́rẹ̀. Wọ́n ní kò ṣẹ̀yìn bí Ọbásanjọ́ ṣe tó èyí tó sì kọ̀ jálẹ̀ nígbà náà lọ́hùn-ún láti ṣe ohun tó tọ́ àtohun tó yẹ lójúnà kí ìlànà àti ètò ilẹ̀ yìí kó lè dọ́gba. Wọ́n ní gbogbo àwọn tí wọ́n gba agbára lẹ́yìn Ọbásanjọ́, gbogbo wọn pátá ni wọ́n ń dojúkọ àwọn ìṣòro ọ̀hún, èyí tó sì jẹ́ wípé púpọ̀ nínú àwọn ìṣòro náà ló jẹ́ wípé Ọbásanjọ́ ló yẹ kó tuntun ṣe ò ní ìgbà tó ti gba democracy lọ́wọ́ ológun lọ́dún 1999. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde látẹnu tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì sí ààrẹ Tinubu lórí ìbára ìlú sọ̀rọ̀ àti ìlanilọ́yẹ̀ ọ̀gbẹ́ni Sunday Dare, èyí tí ó gbé ọ̀rọ̀ náà jáde lónìí ti ṣe ọjọ́ ajé Monday, sọ wípé lásìkò tí Tinubu wà níbẹ̀ yìí, ó ní adìyẹ Tinubu làágùn, ìyẹ́ tí ń bẹ lára rẹ̀ ní òjé àmọ́. Ó ní gbogbo àwọn àlàfo àti kùdìẹ̀kudiẹ èyí tó ti wà lórílẹ̀‐èdè yìí láti ọdún pípẹ́ ó ní Tinubu ń ṣe lọ́wọ́, ṣùgbọ́n tó dàbí ẹni wípé ó mú ìnira bá ogunlọ́gọ̀ àwọn ọmọ Nàìjíríà. Ó wá ní òun fi àsìkò yìí rọ ààrẹ tẹ́lẹ̀ rí ọ̀hún Olóyè Ọbásanjọ́ láti dákẹ́jẹ́ kó má ṣe sọ ohunkóhun, nítorí pé púpọ̀ nínú àwọn ọ̀rọ̀ èyí tí Ọbásanjọ́ sọ lásìkò yìí ó dàbí ọ̀rọ̀ eléyìí tí kò ní nǹkan kan ṣe mọ́ ni ò, torí pé ọ̀bẹ rẹ̀ ó ti bọ́ sì ti gé ọmọ lọ́wọ́. Ó ní Tinubu ní ọ̀bẹ òun wá báyìí tó ń ṣe àtúnṣe, òun ló fojú winá àwọn ìṣòro náà, nítorí pé ohun tí àgbà ò ṣe òun lọmọdé Tinubu ń ṣe lọ́wọ́ báyìí. Gẹ́gẹ́ bí Sunday Dare bó ti fi ọ̀rọ̀ òun léde lówùúrọ̀ kùtùkùtù èní ti ṣe ọjọ́ ajé Monday, ó ní ìjọba àwarawa tí ṣe ìjọba lágbádá yìí, ó ní ààrẹ Tinubu gan lọ̀rọ̀ òun yé òun ló sì mọ gbogbo ọ̀nà tí ó gbà láti lè túnṣe. Ó wá rọ àwọn ọmọ Nàìjíríà láti fọwọ́wọ́nú kí wọ́n fi yèdénù láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Tinubu. Ó ní láìpẹ́ láì jìnà wọn yóò padà gbé oríyìn fún Tinubu tó ń ti àdúrà tí wọn yóò máa fi tì í lẹ́yìn lásìkò tó bá parí gbogbo àwọn ìlànà rẹ̀ tán, tí ohun gbogbo bẹ̀rẹ̀ sí ní tùbà tó tùṣẹ̀ fún orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu ló ti tẹ ọkọ̀ bàálù létí lálẹ́ ọjọ́ àìkú Sunday tí ṣe ọjọ́ 17 nínú oṣù kọkànlá ọdún tí a wà yìí, ní nǹkan bíi aago 11:30 ló balẹ̀ gùdẹ̀ sí orílẹ̀-èdè Brazil, èyí tó ti bọ́ sí aago 3 ó kọjá ìṣẹ́jú 3 ní orílẹ̀-èdè wa Nàìjíríà, ṣùgbọ́n aago 11 ó kọjá ìṣẹ́jú 3 ní orílẹ̀-èdè Brazil ń lásìkò ọ̀hún bọ́ sí Tinubu èyí tó balẹ̀ sí orílẹ̀-èdè Brazil fún ìpàdé kan eléyìí tí ó mú ìdàgbàsókè ìlọsíwájú tó ń ti àjọṣepọ̀ bá orílẹ̀-èdè Nàìjíríà, orílẹ̀-èdè Brazil tó ń ti àwọn orílẹ̀-èdè yòókù tí yóò kópa níbi ìpàdé ọ̀hún tí wọ́n pè ní G20. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti léde, ṣé Yorùbá ní kárìnkápọ̀ yíyẹni yẹni Tinubu èyí tí àwọn alákòóso bíi 3 tí wọ́n kọ̀wọ́rìn pẹ̀lú rẹ̀ ńlá ti rí Yusuf Tuga eléyìí tí ṣe alákòóso fún ọ̀rọ̀ ilẹ̀ òkèrè. Bákan náà ọ̀gbẹ́ni Idi Mukhtar
Mina ó léyìí tóun náà jẹ́ alákòóso fún ọ̀rọ̀ ohun ọ̀gbìn àti ìdàgbàsókè lórílẹ̀‐èdè Nàìjíríà. Bákan náà láti rí Hannatu Musawa tí ṣe alákòóso fún àṣà àti ìrìn àjò tó ń ti ìdàgbàsókè tó fi mọ́ àṣà àti ṣe ní orílẹ̀‐èdè wa Nàìjíríà. Wọ̀nyí pẹ̀lú àwọn èèyàn yòókù èyí tí wọ́n fi orúkọ wọn sábẹ́ ìwé ni wọ́n kọ̀wọ́rìn pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ sí orílẹ̀‐èdè Brazil fún ìpàdé ọ̀hún. Ìpàdé náà tí wọ́n ní yóò bẹ̀rẹ̀ nínú ọ̀sẹ̀ yìí tí a wà yìí láti lè wá ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà àbáyọ sí ìṣòro èyí tó ń kojú orílẹ̀‐èdè yìí kí wọ́n sì ṣe àwọn àtúnṣe tó ń ti àwọn àlàkalẹ̀ àti bí wọ́n ṣe bá àwọn ilé-iṣẹ́ ńláńlá sọ̀rọ̀ ní orílẹ̀‐èdè Brazil láti máa bọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà kí wọ́n wá dá ilé-iṣẹ́ ńlá sílẹ̀ ní orílẹ̀‐èdè yìí. Ààrẹ orílẹ̀‐èdè Brazil èyí tó kí ààrẹ Bọ́lá Tinubu káàbọ̀ sí orílẹ̀‐èdè rẹ̀ tó ń ti àwọn olórí èyí tó kù tí wọ́n ti balẹ̀ síbẹ̀ ló sọ wípé ohun tó bá ti yá kan kì í pẹ́ mọ́. Ó ní báyìí ó ní ètò gbogbo yóò bẹ̀rẹ̀ láìpẹ́ láìjìnà tí ìpàdé ọ̀hún bá sì ń lọ ni wọn yóò máa fi tó àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà létí ibi ọ̀rọ̀ gbédé dúró nínú ìpàdé ọ̀hún èyí tí ó wáyé ní orílẹ̀‐èdè Brazil. Látàrí bí nǹkan ti rí báyìí lórílẹ̀‐èdè yìí èyí tí nǹkan ò fararọ mọ́ tó ń ti ọ̀wọ́n gógó oúnjẹ, ohun èlò, ohun mímu àti ọ̀rọ̀ ọkọ̀ wíwọ̀ ní orílẹ̀‐èdè Nàìjíríà, púpọ̀ nínú àwọn òbí ló ti sọ̀rọ̀ bóde o wípé bí ọwọ́ ò bá ṣe é ṣàn àákàborí ni o, bí wájú ò bá ṣe lọ ó ṣe ṣe kí ẹ̀yìn ó ṣe padà sí pẹ̀lú bí ogunlọ́gọ̀ oníkálukú wa bí a ti ń palẹ̀mọ́ fún ọdún kérésì àti ọdún tuntun èyí tó ń bọ̀ lọ́nà yìí ni wọ́n fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò wípé kí ni ìgbáradì àti ìpalẹ̀mọ́ wọn fún ọdún kérésì. Àwọn òbí ọ̀hún tó lanu kẹ́sẹ̀ tó rin ọ̀rọ̀ arò tó bọ́ lẹ́nu wọn ni wọ́n sunkún térété tòun ti omijé èyí tó ń jáde lójú wọn o wípé bá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àtijẹ àtimù ní ìṣòro tí àwọn dojúkọ o. Wọ́n ní aṣọ rírà fún àwọn ọmọ àwọn báyìí ó jẹ́ nǹkan tó jẹ́ ìpayà tó ń ti ìbẹ̀rù fún wọn. Wọ́n ní ṣùgbọ́n bí wájú ò bá ṣe lọ ẹ̀yìn ó ṣe padà sí o. Báwọn ò bá lówó aṣọ tuntun yínrínyínrín àwọn ó ra aṣọ tòkunbọ̀ èyí tá a mọ̀ sí bọ́síkọ́rọ̀ ní àwọn bí wọ́n ti ń tà á. Iléeṣẹ́ ìròyìn fẹ́lifẹ́li èyí tó jáde lọ sí ìpínlẹ̀ Èkó tó fi ọ̀rọ̀ wá àwọn òbí lẹ́nu wò. Ọ̀kan nínú àwọn obìnrin èyí tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò nílé iṣẹ́ wa, arábìnrin Anyanwu Bridget èyí tó sọ̀rọ̀ náà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ 5,000 7,000 ni àwọn ń ra aṣọ kaba àwọn obìnrin ní ìgbà tí wọ́n ń ra ẹ̀wù àwọn ọkùnrin bí 6,000 ó ní ṣùgbọ́n lọ́wọ́ báyìí ẹ̀wù obìnrin kan ṣo tí í ṣe kaba wọn èyí tí wọ́n pè ní gown ó ní eléyìí tó owó rẹ̀ kéré jù tó jẹ́ tuntun ló ti ń lọ sí bí 50 1,000 náírà tó sì jẹ́ wípé òun ní ọmọ 3 obìnrin tó ń ti ọkùnrin kan. Ó ní 30 náírà lọ́nà 3 ó ní ẹwòye tí ó bá dé. Bákan náà ó ní 15 tí í ṣe ẹ̀wù tọkùnrin ó ní kan wòye tí ó bá dé o. Ó ní ọ̀rọ̀ jíjẹ, ohun mímu, ohun èlò ilé, owó ilé ìwé tó fi mọ́ àwọn owó kéékèèké kan èyí tí èèyàn gbọ́dọ̀ má ná láàrin ọ̀sẹ̀, oṣù tàbí láàrin ọjọ́ o. Ó ní èyí náà bẹ́ẹ̀. Ó ní nípa ìdí èyí iṣẹ́ olùkọ́ lòun yàn láàyò. Ó ní sálárì tóun sì ń gbà tí ṣowó oṣù ó ní belenja báyìí ni. Nípa ìdí èyí òun lè má lágbára o láti ra aṣọ tuntun fún àwọn ọmọ òun tóun yóò lọ ra bọ́síkọ̀rọ̀ fún àwọn ọmọ náà kí wọ́n wọ̀ ọ́. Ó ní bá òkú áújẹrọ tó ju erin lọ lòun yóò fi ṣe ọ̀rọ̀ ọ̀hún. Olùkọ́ kan rèé eléyìí tí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti rọ́wọ́ tó látàrí ìwà kòtọ́ kan èyí tó wù pẹ̀lú ọmọdékùnrin ọmọ ọdún 10. Olùkọ́ náà ti ṣe ọkùnrin ẹni ọdún 22 èyí tí wọ́n ní ó ń kọ́ ilé ẹ̀kọ́ kan tí wọ́n pè ní Blessed Peace School èyí tó wà nílùú Ẹgbẹ́dà ní ìjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ní ó hùwà kòtọ́ èyí tó burú jáyì tí etí ò gbọ́dọ̀ gbọ́ o. Olùkọ́ náà ti ṣe ọkùnrin òun ló ṣe àjọṣepọ̀ ó ní ọkùnrin sọ́kùnrin
pẹ̀lú ọmọdékùnrin ọmọdún mẹ́wàá kan tó jẹ́ ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ náà. Gẹ́gẹ́ bí wọ́n ti ní ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ló ti rọ́wọ́ tó arákùnrin náà. Nínú àlàyé èyí tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó fi léde sọ di mímọ̀ wípé arákùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Prosper tí í ṣe olùkọ́ náà, òun ni wọ́n ti mú pẹ̀lú ẹ̀tàn ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí tó fi ń tan àwọn ọmọdékùnrin náà, èyí tó ní kí gbogbo wọn bọ́ aṣọ sílẹ̀. Wọ́n fẹ́ ṣe eré ìdárayá nínú ọgbà ilé ìwé náà. Ó ní bákan náà ló ní kí àwọn ọmọdékùnrin léńjeléńje náà kí wọ́n máa ṣe bí abo àwọn tó jọ ọkùnrin, kí wọ́n máa ṣe bí abo láti lè mọ̀ bóyá wọ́n kójú òṣùwọ̀n fún àwọn ìpèníjà eléyìí ìgbáradì èyí tó ń bẹ níwájú ilé ìwé náà, níwájú ilé ìwé ọ̀hún, láláìmọ̀ wípé ó ń lo ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n láti máa wo ẹ̀yà ara àwọn ọmọdékùnrin náà. Wọ́n ní lẹ́yìn èyí ń ló tan ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ náà tí ṣe ọkùnrin lọ sí ààyè kan èyí tó dákẹ́ wọ́rọ́wọ́rọ́ tó sì ṣe kò tọ́ pẹ̀lú ọmọdékùnrin ọ̀hún, èyí tí wọ́n sì ti fi ọwọ́ òfin mú. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ ọjọ́ 18 nínú oṣù kẹwàá ọdún tá a wà nù rẹ̀ yìí ni olùkọ́ ọ̀hún Prosper ló hùwà ibi náà tí wọ́n sì ti fi ọwọ́ òfin àti kélé òfin gbé tó ti wà lágọ̀ọ́ ọlọ́pàá báyìí. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí, torí ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní nǹkan di ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà, ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited, a ní egbòogi èyí tá a ṣe ní powder fún ẹni tó bá ń kojú àìsàn stroke. Ó wà ní iléeṣẹ́ X2 Ultimate. Tẹ́ ẹ bá lé èèyàn tó ní lẹ́gbẹ̀ẹ́, ẹ dán wò. Ìjọba lù lóǹtẹ̀ fún lílò torí pé ojú dání. Káàkiri ni wọ́n ti mọ̀ wá nílẹ̀ yìí jákèjádò àgbáyé. Kò sí onírúurú àìsàn tàbí àrùn tẹ́ lè máa kojú tí a ní oògùn rẹ̀, egbòogi ẹ̀dá ti ṣe lẹ́jọ̀. Torí ẹ̀, àìrìn jìnnà láìra bukẹ́ ọ̀kẹ́rẹ́ o. 079 0153 tàbí 0806 4000 204. X2 Ultimate Herbal International Limited. Health is wealth. With care, God is. Nínú ìròyìn amúlùdùn, ọ̀kan nínú àwọn obìnrin tó jẹ́ DJ lórílẹ̀‐èdè yìí tó tún jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ gbajúgbajà oníṣòwò ní Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá, eyín DJ Cuppy, èyí tí wọ́n ń pè ní Florence Ọ̀tẹ́dọ́lá tí gbogbo èèyàn mọ̀ sí DJ Cuppy. Òun mà ló ti sọ̀rọ̀ bóde wípé òun ní àwọn ohun àmúyangàn gẹ́gẹ́ bí ìyàwó ilé lára o lórí fọ́nrán kan àti àkọsílẹ̀ èyí tó fi léde lórí ìkànnì ayélujára níbi tí DJ Cuppy ti ń fọṣọ tó sì ń tún inú ilé rẹ̀ ṣe tó ń ti àwọn ìgbálẹ̀ tó fi ń gbálẹ̀. Ó ní lẹ́yìn èyí ló wá kọ síbẹ̀ wípé lótìtọ́ àti lódodo bá àbá ní parọ́ o. Ó ní ó dáhùn lójú wípé ọ̀kan nínú àwọn obìnrin eléyìí tó ṣe múyangàn láwùjọ lòun wà àti wípé òun ní àwọn ohun àmúyẹ àti àmúyangàn èyí tí wọ́n lè fi fẹ́ òun sílé gẹ́gẹ́ bí ìyàwó, èyí tí wọ́n lè fi ṣe àpèjúwe obìnrin rere láwùjọ wípé òun ní lára. Arábìnrin náà DJ Cuppy tí ṣe ọmọ ọdún 32 years, òun ló sọ ọ̀rọ̀ òun bóde tó sì ní ọkùnrin èyí tí ó bá dẹnu ìfẹ́ kọ òun tàbí tó ṣetán láti fẹ́ òun báyìí kọ́kọ́ gbọ́dọ̀ kàn sí Ọlọ́run olú ìjọ mímọ́, Ọlọ́run tí ń bẹ nínú ọkàn ẹni
láti béèrè fún ìtọ́ni bóyá òun yóò jẹ́ ìyàwó ilé rẹ̀. Ó ní lẹ́yìn tí Ọlọ́run bá ti bá ọkùnrin ọ̀hún sọ̀rọ̀ lọkùnrin náà yóò tó dẹnu ìfẹ́ kọ òun, gẹ́gẹ́ bí DJ Cuppy bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún èyí tó fi léde. Bẹ́ẹ̀ bá gbàgbé, lọ́wọ́ báyìí DJ Cuppy ní obìnrin eléyìí tí ò ní ọkùnrin kankan èyí tí wọ́n jọ ń ṣe wọléwọ̀de yálà ìfẹ́ kọ̀rọ̀ tàbí ìfẹ́ gbangba. Ó lámọ̀ ó dáhùn lójú ọkùnrin tó bá fẹ́ òun kò sọ́wọ́ nù, òun yóò sì jẹ́ aya rere lọ́ọ̀dẹ ọkùnrin náà, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí DJ Cuppy fi léde lórí ìkànnì ayélujára rẹ̀. Ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún rìn míì, mo gbà á ládùúrà wípé ìbànújẹ́ ò ní kàn wá. Fúnmi Adénúgà lẹni tó mú wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan-an ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.